bread baker ni arábìnrin yìí, iṣẹ́ búrẹ́dì ló ń ṣe, fúnra rẹ̀ ló ń ṣe, kò ní kọ́sítọ́mà. Lọ́jọ́ kan ni ìyá arúgbó kan bá wá, ìyá tí ò níbi tó ń gbé, ló bá ń bẹ̀ ẹ́, dákun fún mi ní búrẹ́dì, ebi ń pa mí, mi ò rí nǹkan jẹ. Ó ní ẹ mú, kò sí wàhálà, ẹ mú. Ìyá yẹn mú búrẹ́dì yẹn, ó ní mo dúpẹ́ o, mo dúpẹ́ gidi gan. Odidi ọ̀sẹ̀ kan ni ìyá arúgbó yìí fi wá tó fi wá ń tọrọ búrẹ́dì. Báyìí ni obìnrin yìí ṣe wò sùnsùnsùn tí kinní yẹn kà láyà, ó bá ní pé tó, òní ló máa dópin o. Báyìí ló ṣe mú májèlé, ó wá mú májèlé, ó lọ fi sínú fúláwà tó fi fẹ́ ṣe búrẹ́dì tó fẹ́ gbé fún ìyá arúgbó. Báyìí ni ìyá arúgbó ṣe tún padà wá, bó ṣe gbé búrẹ́dì ńlá yẹn fún ìyá arúgbó yẹn nìyẹn. Ìyá yẹn ní mo dúpẹ́ ọmọ mi. Bí ìyá yẹn ṣe ń lọlé ni ó bá rí ajá tó ń lé ọmọ kékeré kan. Báyìí ni ìyá ṣe mú òkúta nílẹ̀ tó lẹ̀ mọ́ ajá ọ̀hún. Ibi tó tún ti ń lọ, òun ló ti rí ọlọ́mọge tó dúró yìí. Ọmọbìnrin bá sọ pé ebi ń pa mí, ìyá yẹn fún un lómi, ó tún wá bù nínú búrẹ́dì tí békà yẹn fún un. Báyìí ni arábìnrin ṣe wò pé ibo lọmọ mi obìnrin wà. Bó ṣe ń wọ́ ọmọ rẹ̀ lọ, ibẹ̀ ló ti lọ rí ọmọ rẹ̀ tí òun náà ti jẹ nínú búrẹ́dì tí ó fún ìyá arúgbó náà. Báyìí làwọn méjèèjì ṣe jẹ tiwọn kù. Bá mi láìkì, kó share, kó kọ́mẹ́ǹtì sí under comment section. Báyìí ni arábìnrin náà ṣe fi ọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀. Bàbá ní kí a sọ kò sọ́jà, ara ilé ẹni ni wọ́n bá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tó bá nífẹ̀ẹ́ fídíò yìí, bá mi share rẹ̀, bá mi láìkì kí lè máa mú ọ̀pọ̀lọpọ̀ wá fún wa. A ò ní sì jẹ, a ò ní sì mu, àní ní jóúnjẹ ọ̀tá wa. Sàmí kó share.